ní ìjọba bọ̀ kámẹ́rà mi lọ YouTube rárá. Gẹ́ẹ̀sì tí mo fẹ́ ṣe pàdé fún mi. Tó bá di alẹ́ yìí ká tó mo ní latest update lórí ọ̀rọ̀ Timothy but kéèsì eléyìí fẹ́ jọ kéèsì Timothy dẹ̀ ìyàtọ̀ tó kàn wá ń bẹ̀ ni pé àwọn tí a fẹ́ sáàdì tó yẹ ká lọ sáàdì tí nǹkan bá ṣẹlẹ̀ àwọn ni wọ́n ṣe lè ẹ̀yẹ̀ yẹn wá jákèjádò àgbáyé Oríyọmí Hamzat lórúkọ mi gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ mímọ̀ àti tí mo dúró fún. Ta ló pa Sherif? Ó ti kú ni àbí ó ti kú? Ó wà láàyè ni àbó wà bí wọ́n ti ń tọ́jú ẹ̀. Ó dáa àìrí Sherif mọ́ àwọn wo ló gbé Sherif pamọ́? Níbo náà gbé Sherif lọ? Kí ni ìtàn tọ́rọ̀ mọ́ ọ̀rọ̀ Sherif? Ó dáa o kí ló kà Àmọ̀tẹ́kùn nípa ọ̀rọ̀ Sherif? Àwọn èèyàn Sherif ti wà ń bí. Ó ti tó ọjọ́ méjì mẹ́ta tí wọ́n ti rọ́mọ wọn mọ́. Wọ́n ń wọ́ ọmọ wọn kò sẹ́ni tó sọ bí tọ́mọ wọn wà. Ṣùgbọ́n àwọn tó fura tí wọ́n jọ jì sọ́fìn àwọn tí wọ́n gbé Sherif àwọn ni wọ́n ṣàlàyé wípé báyìí lọ́rọ̀ Sherif ṣe nù. Kódà àti ẹ̀gbọ́ pé ńgbà wọ́n tún yìnbọn mọ́ Sherif tán wọ́n rí pé ó ṣeéṣe kó má tètè kú wọ́n tún gbé a gbọ́ pé wọ́n gbé Sherif lọ bìkan lọ tọ́jú ẹ̀ wọ́n tún lọ gbé Sherif ibi tẹ́ ti tọ́jú ẹ̀ ta ni Sherif ń bá jà kí ló dá àwọn òbí Sherif sínú wàhálà àwọn èèyàn yẹn wọ́n sì ń jẹ wọ́n mu wọ́n lọ wọ́n bọ̀ wọ́n ń gúngi ọrùn wọ́n ń jáàkì aṣọ àwọn òbí Sherif ò dẹ̀ rí mọ́ àwọn ti sunkún ó ti tó gbà wo. ọdún tó lọ ní oṣù kejìlá. on the 22 ọdún tó lọ ní oṣù kejìlá. 22nd of December 2021 bẹ́ẹ̀ ni sá. ó ní àwọn òbí Sherif ti bẹ̀rẹ̀ sí ní sunkún ọdún wọn Sherif. títí di bá a ṣe ń sọ yìí madam bò ló ṣe jẹ́ gan bò lẹ ṣe jẹ́ sí Sherif. èmi mo bí àkọ́bí mi ní sá. ó yá ìjẹ́ á gbọ́. níbo di ọdún 22 ọ̀gá mo fi lè ṣẹ́ ọ̀nà fẹ́ kọ́ sẹ́gi ọwọ́ àníṣẹ́gi lóògùn láti kọ́ mo wá fi sí ọ̀dẹ tí ń jẹ́ láàrin pé kó kọ́ ìṣẹ́gi ọwọ́ àmọ́ á ní ìṣẹ́gi ni ó máa bá kọ́ máa ṣẹ́ sọ́mi ènìyàn máa kọ́ mo sáré pé máa ti rẹ́ igi ní oko ní ó ní òré ìka igi ọmọ yẹn orí oko Ọ̀yọ́ ló ti wọ ọ̀ka igi ọwọ́ ń bọ̀ Ògùn state ló ti wọ ọ̀ka igi kì í gbẹ́lẹ́rọ̀ lẹ́yìn kì í má dà lọ́wọ́ onìkan ní mọ́ láti mọ́ sínú lásán nígbà sàn bọ̀ ó pàdé àwọn Àmọ̀tẹ́kùn lọ náà ó sì kọ ẹ̀yìn sí ẹni asáyìn ń bọ̀ ní àtẹ̀yìn lórí ọ̀kadà àti mọ́sínì ó kú ní o òun ní mi látijọ́ náà àní mo ti ń ṣèwádìí káàkiri adé Òṣogbo nígbòdì ọ̀dì 23 níbi ẹkùn àkàtàkó lọ nígbà débẹ̀ a ní Sherif sí lọ́dọ̀ àwọn gbogbo àgbòdì ọ̀dì 24 mo gba Iléṣà lọ́gbọ́n ní ọmọ ọmọ kan lọ Iléṣà tó ti mọ́lé ìgbà mo dé Iléṣà mo bá ọmọ tí wọ́n ń pè ní agán ní Iléṣà nígbà mo kí n tó wá bá ọmọ yẹn mo sáà ń sun ẹkún wípé ká máa wá Sherif bọ́ta ọ̀nà mẹ́ta náà kó wá ọ̀dọ̀ àwọn nígbà ẹkún mi wá pọ̀ àwọn tó ń bẹ nílẹ̀ṣà àwọn tó máa ń tọ́jú àwọn rìmáàndì yẹn àwọn anìkọ́dé ẹ̀kún àtàkùn Àmọ̀tẹ́kùn kó wá ọ̀dọ̀ àwọn ní àná wípé tó gbé bí Yorùbá rọ̀ mẹ́ kò ní lọ nígbà wá kàn mẹ́ta yẹ débì àwọn mẹ́ta yẹ wá sọ fún mi wípé inú kan ó jọ máa Ìkirè ìkan wá sọ pé sojú náà yìnbọn máa ń Sherif nínú mọ́tò ló wà òun náà kọ́kọ́ mú lójú ọ̀nà ó ní gbọ́n wá yìnbọn náà àtẹ̀yìn níbi apẹ́bẹ̀ náà ti yìnbọn máa ń Sherif lójọ níbi ìgbà ìyá rẹ̀ bíi ó náà gbẹ́nu mọ́tò ó ní gbà àtàbà anájọbọ ní àjọgbẹnu mọ́tò á gbé dé Ẹdẹ ó ní gbà wọn dé Ẹdẹ ó náà yọ ọta lára rẹ̀ ó ní gbà yọ ọtọ nígbòdì aago mẹ́ta òun ní sọ pé gbà yà òun ó ní náà bá gbé bọ́ọ̀tà pọ̀ fẹ́ lè tọ́jú ẹ̀ ó láti gbà nù wọn mọ̀ bí wọ́n gbé gbà lọ kí á nígbà wá bá gbé lọ aṣáṣẹ́wádìí kan láti gbà náà á kọ́ lọ sóhun SSS ẹni tó tún wá yìnbọn mọ́ di ọjọ́ ọ̀dì wáhùn oṣù kìíní ọdún yìí àwọn Àmọ̀tẹ́kùn kan wá bá mi nù ilé á tún wá yìnbọn wájú ta mi náà tó wá yìnbọn wọn á ti mú kan nù wọn á mú ọ̀gá kan sámọ mẹ́ta
wọ́n ti sí màá sá ọ̀rọ̀ sí jẹ́sàpọ̀ ọ̀rọ̀ sí alẹ́ wọ́n sá nìkan gbé ọmọ mi fún mi ní ọ̀sá tẹ́ndọ̀ ọmọ nígbà wá di pé adé sọ̀rọ̀ ẹ̀lẹ́bùn àti kẹ́rẹ́ ẹjọ́ wá sọ̀rọ̀ ẹ̀lẹ́bùn. ní polisi lọ́dọ̀ àwọn ọlọ́pàá. lọ́dọ̀ ọlọ́pàá sọ̀rọ̀ ẹ̀lẹ́bùn. sọ̀rọ̀ ẹ̀lẹ́bùn lọ́sọ̀gbọ̀ nígbà kọ́rọ̀ débẹ̀ ní ọ̀sẹ̀ kẹrin lè tàbí kọ́rọ̀ débẹ̀ kò sá lójú àwọn nígbà sáà sáà débi àwọn mẹ́ta tá àmọ́débí àti bíbélì wọn àti ẹni tó yìnbọn tó wá yìnbọn lé mi náwọn pa mí àti bẹ́ẹ̀ ni gbogbo ilé ńlẹ̀ mo wá sọ pé kí ló dé tẹ́ fi bẹ́ẹ̀ ni eléyìí aláwọ̀ òṣìṣẹ́ lórí ẹ̀ àná mú ọmọkùnrin tí ń jẹ́ Sunday òun ló ní jìnbọn máa ṣe rífọ́ ti mú ètò ìdí wọn lọ Sunday Adébádé olójìnbọn máa ṣe rífọ́ ti mú á sì mú ètí bẹ ní ọdún òun náà ń pè ní akọmọlà á sì mí yú akọmọlà á lò lórí ìdí wọn lọ ànígbà tí Àmọ̀tẹ́kùn gbogbo wa ẹ máa dájú ẹ wá lọ bẹ̀ pé àwọn fẹ́ wọn tẹ́lẹ̀ ẹ̀mú kó má yẹ pé tí ń parọ́ fún gbàtà kó kàn débi tẹ̀sí alẹ̀ àwọn akọ ẹbọ́ta akọ sẹ́yìn gátà àwọn abiyán lè pè kí ni Sẹ́rífù sẹ́fù dẹ́fì yìnbọn mọ́ ó ní akọmọlá lò ní kóńgò yìnbọn mọ́ Sẹ́rífù pé Sẹ́rífù ń gun ọ̀kadà lọ ọ̀gá mi tó ní kí n yìnbọn mọ́ rè àṣìṣì ní gbà tí yàn dé ilé ẹ̀dẹ́ wípé ìjẹta tọmọ ẹdẹ náà tó mọ̀ pé Sẹ́rífù kú wípé àwọn ògbọ pé Sẹ́rífù kú o wípé ní òpin àwọn pó kú o wípé àwọn ọmọ bí wọn ti gbé lọ o ẹni tó wá gbé lọ olórí Àmọ̀tẹ́kùn tó tí wọn wá gbé lọ́ndì wáhùn náà ló wá gbé láago 9 alẹ́ lọ́nà wá gbé Sẹ́rífù mẹ́ẹ̀ nígbò di on the 4 ní babaláwo kú wípé ara ń fu o wípé Àmọ̀tẹ́kùn tó wá gbé ọmọ lọ́dọ̀ wọn ara ń fo sí òun wípé babaláwo náà ti kú àti babaláwo ó sá ti lóṣù kan tí mo ti dé ọ̀ndì tá a dé sọ ẹ̀lẹ́bùn ní gbogbo ọmọ mi fún mi ẹ̀yọ́ ọmọ Nàìjíríà ṣàánú mi o ọmọ wa kú sọ̀jọ̀ ọmọ wa ò lọ gbogbo ọkọ̀ mo ti tà lóò lé òsì àkà fún mọ́ o láti lóṣù kejì lọ́dún tó lè ṣàánú mi o ọmọ Nàìjíríà ṣàánú mi o. Ọ̀gá Sherif ńkọ́. Ọ̀gá Sherif náà lójú èyí o. Ọ̀ya ẹ bá ń ṣàlàyé orúkọ yín sà ẹ dúró báyìí orúkọ yín. Orúkọ mi ni Ọlánrewájú. Ẹ sọ̀rọ̀ òkè dáadáa. Orúkọ mi ni Ọlánrewájú. Kí lẹ mọ̀ nípa kú Sherif? Sẹ́yìn lẹ rán lọ bí wọ́n ti pa ni àbí ẹ̀yin lẹ pe àwọn tí wọ́n pa pé wọ́n rán ọmọ kan o yóò mọ gọ̀kadà bọ̀ ẹ̀yìn bọ́n mọ́. Ṣé igi tó lọ wò ẹ fẹ́ lọ jí i kó ni àbí ẹ fowó rà á? Ṣé òwò tẹ́ ń ṣe yẹn ṣé ó jẹ́ òwò tí ò bófin mu ni àbí ẹ ṣàlàyé fún wa ìdí tí wọ́n fi lè yìnbọn pa? Iṣẹ́ tá à ń ṣe iṣẹ́ tó bófin mu ni ọmọ yẹn ti wà lọ́dọ̀ mi going to 2 years báyìí ló ti ń kọ́ṣẹ́ lọ́dọ̀ mi so tí kọ́sọ́mà bá dẹ̀ ti pè wá pé ká wá lọ kásẹ́ lóko ọmọ sẹ́nà láàrán lọ so bíbọ̀ tí ń bọ̀ ìdẹ́sọ̀ nìkan àwọn méjì ni wọ́n lọ wọ́n dẹ̀ gun mọ́sìn kọ̀ọ̀kan wọn àmàdà lọ́wọ́ wọn mú kankan lọ́wọ́ àkín lo àdá ìlú kankan so bíbọ̀ tí ń bọ̀ padà tó láwọn àwọn pàdé àwọn Àmọ̀tẹ́kùn lójú ọ̀nà tí wọ́n ti arrest àwọn kan pé wọ́n bẹ̀rẹ̀ sí ní yin ìbọn ìdí kejì rẹ̀ ti u-turn ibi tó náà ti ní kó u-turn níbi orí express rẹ̀ náà ti shoot ẹ̀ níbọn so gbé náà dẹ̀ bí wọ́n ti lè àti ọdún 22 ní ìṣù yẹn ṣẹlẹ̀ ẹ̀ kọ́sọ́mà tó tẹ̀lé lóko ìyẹn ló pè mí látòkò pé ọmọ sẹ́ẹ̀rì tí wọ́n rán tẹ̀lé òun o pé bàtà wọn bọ̀ o àwọn Àmọ̀tẹ́kùn ti attack àwọn o pé wọ́n dẹ̀ yìnbọn mọ́ ọmọ yẹn pé torí ń pariwo róró pé ìgbà tí òun jáde bọ̀ sáìdì wo ni gángan ni ọmọ ọmọ lọ ó ní orílẹ̀ Ògùn state ní nígbà táwọn jáde bọ̀ ni wọ́n yin ìbọn mọ́ ọ̀dà ń gbaná mọ́ ti wà lé o ibi tí ilé yẹn ti ṣẹlẹ̀ padà lọ wo ọmọ yẹn ń bẹ o ó padà lọ bẹ̀ nígbà tó di ibi tó tẹ̀ ní alẹ́ mo ní kọ́ mọ́ bọ̀ nílé padà ìgbà tó dọjọ́ kejì gbogbo police station alábẹ̀rẹ̀ sí ní káàkiri láti mọ gbogbo ibi tó wà ìgbà tí wọ́n dé station wọn ní kò sí ní bẹ̀ kí ló ṣẹlẹ̀ àtàwọn lọ́yà wọn náà lájọ́ ń lọ so lábẹ̀rẹ̀ sí ní jọ́ káàkiri bàtà dé ọ́fíìsì àwọn Àmọ̀tẹ́kùn lóṣogbo ni wọ́n bá wa pe àwọn ọ̀gá wọn pé sẹ́yìn lẹ lọ operate ń bí báyìí so ìkan tí ọ̀kọ́ jìnnà ìpò ní nígbà tí wọ́n dẹ̀ pé òyìnbó ọ̀dìyà ó ní àwọn ni àwọn èèyàn mélòó lẹ mú wọ́n lé èèyàn mẹ́ta ọ̀gá wọn yẹn ní kán jẹ́wọ́ pé èèyàn mẹ́rin lẹ mú kí ló dé fẹ́ mọ́ parọ́ ẹ mú èèyàn mẹ́rin yẹn sọ pé èèyàn mẹ́ta ni àwọn fámìlì ọmọ yẹn ti wà bí báyìí pẹ̀lú àwọn ọ̀gá rẹ̀ so bó ń bo lọmọ wà wọ́n ní òótọ́ ni àwọn yìnbọn mọ́ àmàfi táwọn ti ń tọ́jú rẹ̀ pé ó ti sá àtàn àdébẹ̀ wọn ní bàbá táwọn ń tọ́jú rẹ̀ pé ó ti kú so bàbá ọ̀dẹ̀ kú irọ́ náà pa gbogbo ọmọ Nàìjíríà ṣàánú wa gbogbo ibi tí ọmọ bá wà ní wọ́n sọ fún wa o irọ́ náà pa o. ọlọ́pàá tí wàá pè mí lónìí wọ́n ní máa bọ̀ lóṣogbo bá dàrọ́ ọ̀la àti ẹ̀pọ̀ bá bọ́ ọmọ láwọn ọjọ́ Monday wípé kí wọ́n á bí ọ̀gá wọn léèrè pé bọ́nà bá wọ́dé àwọn àgbà mi bọ́ọ̀lù kálátìgbà náà ní oníṣòwò ẹ̀jẹ̀ ọmọ tí wọ́n sì jọ mú wọn tí wọ́n pè ní agánrán tí wọ́n ti kọ́kọ́ mú fífọ́ ọ̀nù mọ́tò ọmọ yẹn ti dé àtùpadà jọ wá bí àtọmọ yẹn àmọ́ ọmọ yẹn wá bí tọrọ ọmọ yẹn wọ́n ti mú ọdẹ ti sílẹ̀ so àpàdà jọ wá bí báyìí òun náà wà sàlàyé tẹnu àlẹjọ dọdọ àwọn ọlọ́pàá náà torí ṣẹ́jú ọmọ yẹn báyìí náà ṣe yìnbọn mọ́ lórí express náà lè gbé nu mọ́tò. ṣé Sherif ni Sherif rẹ o nígbà tí wọ́n yìnbọn mọ́ tán Àmọ̀tẹ́kùn lọ fọwọ́ mú lọ́rùn yẹn Àmọ̀tẹ́kùn tá à ń sọ kì í ṣe tọ̀yọ́ state o Àmọ̀tẹ́kùn Ọ̀ṣun state ni o ọ̀rọ̀ ẹ jẹ́ káwọn èèyàn rí picture dáadáa mọ́ sùn wọ́n sẹ́yìn.
àná sẹ́ẹ̀dì fọ́tò ẹ̀ sí bí o máa yẹ bàbá tán o. Ta ló sẹ́ẹ̀dì fọ́tò yìí sí yín? ìkànnì Àmọ̀tẹkùn náà ni o àti mọ́ náà ti sílẹ̀ padà o. ìkànnì Àmọ̀tẹkùn kọ́ọ̀dù náà sì ń bẹ́ẹ̀ lẹ̀ kọ́ọ̀dù tó fún wa gbogbo ọ̀dọ̀ bẹ́ẹ̀ wá sọ kọ́ọ̀dù ẹ̀ ń bẹ́ẹ̀ lẹ̀ o. ẹnu o wọn lè kí ló gbà mí ọ̀sán àánú mi ẹ máa ń gbọ́mọ mi bá ta Àmọ̀tẹkùn o agbọ́mọ mi fún gbogbo kan ti tán o. Ẹ̀rọ́kù ẹ̀ ráàyè ọmọ yìí. Ìrọ́kù ráàyè sáànú mi ọmọ mi ò jáde o ìsọkúlétọ̀ kì í gégi o ọ̀sánú mi ọgbà mi bọ́ọ̀lù kan láti lóṣù kejìlá ní ọ̀fọ́mọ fún mi o ọgbà mi bọ́ọ̀lù kálí o ẹ̀tọ́ yìnbọn wọn ti jẹ́ ọkùnrin lòún yìnbọn o ó ti jẹ́wọ́ o ọlọ́run lòún yìnbọn sí nàkọ́mọ́lá lòún yìnbọn mọ́ o ẹ̀sánú mi ẹ̀yọ́ ọmọ Nàìjíríà o ẹ̀sánú mi o ẹ̀sánú ọmọ náà ẹsẹ̀ kú ni o ẹ̀sánú mi o. Bàbá rẹ̀ ṣẹ̀ṣẹ̀ kú ni. ní dáná kọ́ bí bàbá rẹ̀ ẹ̀sánú mi. ẹ̀sánú ẹ̀bẹ̀ ẹsẹ̀ kú ni o kò ní bàbá o ẹ̀sánú mi o ẹ̀sánú mi ẹ̀yọ́ ọmọ Nàìjíríà o ẹ̀sánú mi o bàbá gbé Sherif bọ́ọ̀tà fún mi o wọ́n gbé bọ́ọ̀tà fún mi o. Ó sì dàkọ́ bí yín. wọ́n dàkọ́ bí mi o wọ́n bá gbé bọ́ọ̀tà o. Ẹ ṣe madam ẹ ṣe sùúrù díẹ̀ tọ́yẹ̀ èèyàn wa tẹ́ ń gbọ́ wa lẹ́ẹ̀kan sí mo fi àsìkò rírọ̀ ẹ̀yin èèyàn wa tí ẹ wà lórí ẹ̀rọ ayélujára tá a mọ̀ sí bloggers mo bẹ̀ yín torí Ọlọ́run ẹ má gbàgbé pé bá a ṣe bẹ̀rẹ̀ ọ̀rọ̀ Timothy lélẹ̀ ibi tá a dúró sí tá a ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ Timothy náà láti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ Sherif yìí ẹ má jẹ́ ká tanra wa Nàìjíríà ò ní change láéláé tí àwa kan ò bá dúró pé a fẹ́ oppression mọ́ Nàìjíríà ò ní change láéláé ogun èyí tá a jà lórí ọ̀rọ̀ Timothy tó sì wà ń bẹ̀ sẹ́wọ̀n pọ́ǹdì 25 nínú oṣù yìí ilà á padà lọ sí Òṣogbo ìgbẹ́jọ́ sì ń tẹ̀síwájú Adédoyin àtàwọn èèyàn rẹ̀ wọ́n wà láhàámọ́ níbi tí wọ́n tì wọ́n mọ́ nẹ́tíwọ̀kì ti lọ ṣé mọ̀ pé bá ṣe bẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ Timothy lélẹ́yìí ogun yẹn ó jẹ́ ogun tá a gbé ti àwọn tí wọ́n máa ń sọ pé àwọn lówó tí wọ́n máa ń tẹ àwọn tí ò lówó mọ́lẹ̀ pé àwọn pa wọ́n gbé ọjọ́ wo la máa bẹ̀rẹ̀ sí gbógun ti àwọn tá a kó uniform sí lọ́rùn kán máa fi uniform protect wa tí wọ́n fi uniform fìyà jẹ wa à ń kígbe ọlọ́pàá sí ọlọ́pàá tún l'Àmọ̀tẹ́kùn reason wo náà fi dá Àmọ̀tẹ́kùn lẹ̀ ẹ́ dá mi lóhùn ṣebí nígbà tí àwọn Fúlàní fẹ́ pa wá tán tí a gbádùn mọ́ ní àwọn ìjọba ilẹ̀ Yorùbá ni wọ́n kóra àwọn jọ pé ẹ jẹ́ ká ìjọba lòun ò faramọ́ state policing tí wọ́n bá faramọ́ state police kí ló dé tí àwọn ọ̀dà ìgbìmọ̀ kan lẹ̀ tí yóò máa sọ àwọn ọmọ Yorùbá àwa ara wa tí wọ́n fi ní pa wá tán ló fa Àmọ̀tẹ́kùn náà ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ state ìjọba ìpínlẹ̀ Ògùn ìjọba ìpínlẹ̀ Èkìtì ìjọba ìpínlẹ̀ Oǹdó àwọn ọlọ́kọ̀rọ̀ àwọn jọ wọ́n sì dá Àmọ̀tẹ́kùn lẹ̀ ṣé ẹ rántí pé àwa yìí la bẹ̀rẹ̀ sí ní struggle pé Àmọ̀tẹ́kùn ò gbọ́dọ̀ kú nígbà tí ìjọba àpapọ̀ ní òsín tó jọ tí wọ́n gbófin oríṣiríṣi dìde gbogbo ọmọ Nàìjíríà gbogbo àwa tá a jẹ́ ọmọ Yorùbá là ń sọ pé wáì tí wọ́n fẹ́ ká Àmọ̀tẹ́kùn ò ṣiṣẹ́ nítorí ètò ààbò wa ṣé rájárájá wa ò ti ra dìgbòlugi báyìí a fẹ́ kí Àmọ̀tẹ́kùn bẹ̀rẹ̀ iṣẹ́ kó máa gbógun ti àwọn tí ó jẹ́ kó lóko oroko torí ẹran àwọn tí ó jẹ́ kó lódò orodò torí ẹran àwọn tí ń fi ẹran tí wọ́n fi ìbọn AK-47 tá fi wọ́n da màálù torí ẹ̀ la fi gbá Àmọ̀tẹ́kùn kalẹ̀ torí àwọn tó ń jí wa gbé tí wọ́n ó jí wa gbé tí wọ́n máa béèrè owó lọ́wọ́ wa torí ẹ̀ la fi dá Àmọ̀tẹ́kùn kalẹ̀ ọmọ ọlọ́mọ ṣé iṣẹ́ lọ mú ẹni tó bá gégi ní sẹ́ta ara Àmọ̀tẹ́kùn káàtì ẹ̀ lọ́mọ yìí ó ṣe ń tọ́ tako òfin láti gégi ṣé wọ́n ní ká ẹ pa ni igi tó gé yẹn ó wúlò ju ẹ̀mí tiẹ̀ gangan lọ now wọ́n ní kì í ṣẹni tó ń gégi àwọn máa ń ra igi ni kò má dà lọ́wọ́ kò búbọ lọ́wọ́ ọwọ́ wa ń yún Àmọ̀tẹ́kùn ọwọ́ á da ojú ìbọn kọ ọmọ Yorùbá ẹgbẹ́ rẹ̀ ó dẹ̀ yìnbọn pa wọ́n wá bẹ̀rẹ̀ sí ní gbé káàkiri wọn ò tún jẹ́ káwọn òbí rẹ̀ gbọ́ kán gbé lọ síbi tí wọ́n ti tọ́jú ẹ̀ tí ó fi lálàáfíà ẹ wò ìyá bó ṣe ń sunkún ẹ bá mi píìkì ẹ bẹ ṣe máa ń píìkì ẹ tẹ bá ti ṣe tán láti gbèjà aláìní ẹ mọ̀ bí a ṣe máa ń pìkẹ́ ẹ̀yin èèyàn yìí tẹ́ wà lórí ẹ̀rọ ayélujára ẹ bẹ̀rẹ̀ sí ní pìkẹ́ ẹ jẹ́ kí àwọn Àmọ̀tẹ́kùn Ọ̀ṣun state ká mọ̀ pé àwọn ti ṣiṣẹ́ ẹ jẹ́ kí àwọn Àmọ̀tẹ́kùn Ọ̀ṣun state ká mọ̀ pé àwọn ti ṣìwàwù. wọn ẹ̀rọ kún wọn ráàyè báyìí Sherif tá à ń sọ ní fọ́tò ẹ̀ ní Sherif nìyẹn
ó ti náwó tó ti yáwó náwó. Nínú àìní. Ìní kankan tí fìyà jẹ mí mọ́. Nínú àìní ó pọ̀ ní ayò. Ìní kankan ó pọ̀ ní mí o. Ẹ ti dá opó lóró. Ẹ̀yin Àmọ̀tẹ́kùn nípínlẹ̀ Ọ̀ṣun. Àmọ̀tẹ́kùn ìpínlẹ̀ Ọ̀ṣun. Ẹ ṣàánú mi o. Ẹ ṣàánú mi. Ẹ ṣàánú mi lẹ́nu kankan. Ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ bá wa píkẹ̀. Ẹ bá wa share ẹ̀. Ẹ make it viral. Kí àwọn Àmọ̀tẹ́kùn kí wọ́n mọ̀ pé aṣọ tá a kó sí wọn lọ́rùn kì í ṣe láti máa pa wá. Aṣọ yẹn wà lọ́rùn wọn láti máa gbìjà wa ni. Oyeniyi Hamzat lórúkọ mi.